ọkùnrin bá torí obìnrin ṣaláìsí ìgbà obìnrin báyìí ló bá borí orí ẹ̀ báyìí. ṣé o mọ̀ wípé láyé tá a wà yìí àwọn arógo ṣáájú ológo wà. yẹ ọba mi ẹ. lọ́jọ́ kẹ́mẹ́ búrẹ́gẹ́dù ló sí pé o gbádùn fàájì nínú fàájì tá a ṣe ń bẹ̀ yẹn èèlò gangan ni wọ́n fáfáyà ló filẹ̀ lílu ẹ̀. ojú ewúrẹ́ ìṣe lára ewé ọdán ojú àlámù ìṣe lára ògiri àpáàdì tó bá sojú lógiri kékeré nìyí ìwọ ni ọmọ ìlú ká. tí n bá tẹ wá lówó tí ò sọ́bọ̀ kí ló fà dé mi. pẹ̀lú ọwọ́ mi lẹ́lẹ́bí kan ni mo ní. ọjà kẹrẹ má jẹ́ kí n ṣe tèmi sẹ́. tẹ ẹ bá gbọ́ bí ifá bẹ́ẹ̀ nà bí ọ̀pẹ̀lẹ̀ mo fẹ́ kẹ́ ẹ rántí kinní kan pé elédùn àti mẹ́lókè ló gbogbo wa. ẹ̀ tó bá wájú ayé tí ò lówó lọ ayé àtàn lọ wà. ìgbà ẹ̀ ni ọmọ fi bomi kúrú wọn mu. sọ fàdìsá kí lámi rẹ̀ sọ mi lá kó má bàa lámi aró kí ló yànnàyàn rẹ̀ ó sẹ́yìn ọ̀nà kó má bàa nẹnu ọba ìjímèrè rẹ̀ kó ṣọ́ọ̀bì fún. kó má lọ kíkọ́ aláàbí o. wo jẹ́ sọ fún ẹ ọkùnrin tí ò bá níṣẹ́ lọ́wọ́ tí ò bá lọ́wọ́lọ́wọ́ àyíkáyé lọ́wọ́ mi jẹ kí bẹ́ẹ̀ yẹn o. dada ló gúnlẹ̀. dada ló gúnlẹ̀ pẹ̀lú mi. dada ló gúnlẹ̀. wọ́n ní kí n má jà o. wọ́n ní kí n má jà má jà. dọ̀rọ̀dọ̀rọ̀ Kàní àti ṣùpọ̀. kò rí rònú àbí kò jẹun. Kàní àti ṣùpọ̀. orí mi má fún mi lọ́mọkọ́mọ. Kàní àti ṣùpọ̀. What happened? Say, no, are you not the one that I have that you should borrow me some money? And you're asking me what happened? Má gbé yẹn wá rárá. Ó ṣẹ̀ṣẹ̀ sọ fún mi nísinsìnyí kò ní ìdòwò. Ó bá mi sọ̀rọ̀ owó kọ̀ọ̀kan tẹ́lẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́n sí. Don't worry, let me go. Wá. Má lọ now. Don't fail that big. Yeah? We are sit down. You know what to do now. That's my love. We are sit down. Wá mọ̀ nǹkan ni. Mi ò ní mọ̀tì bí mi ò ní káàsì bí báyìí. Mo kàn mówó kékeré kan dání tí mo fẹ́ fi ra nǹkan gbòòrò. Okay, ṣé wàá manage 50,000? Because I love you. You know I love you too. I love you now. You know I love you too. Ẹ dákun mo ní sí oko kékeré kan ni ṣé ẹ lè bá ń ṣe. ẹ dákun mọ́bìnrin ìyàwó o sẹ́ẹ̀rì tẹ́ ẹ rí a ní ìsìn bá a ṣe mọ́ ẹ dákun sáà jẹ́ alágbàsí. oṣù mi o. àbí ṣé ìrì tẹ́ ẹ rí wa ìyá wa ṣé bá ṣe wà ájọ àwọn ará bí àwọn egede ni tí wọ́n bẹ̀rẹ̀ ṣiṣẹ́ àgbàṣe. ẹ wá gbà. múra yín ni èyí lọ́ọ́ dára lẹ̀ bí kíní yìí. àmọ́ dáná ẹ ìyá wa. mo ti máa ń sọ̀rọ̀ yìí káàdì gbogbo àgbà kan lórí wọn máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ń dàgbà máa ń dàgbà sóòsì sáárán ni. wọ ẹlẹ́nu súnmọ́. ọ̀yá dàkún ìyá sọ̀rọ̀ ẹyin gé lọ́wọ́ àbẹ̀ gé lẹ́sẹ̀ nígbà tẹ́ ń gbé sí oko tẹ́ ń lọ wá ṣé ẹ lè fi sóko lo àwọn tó tẹ́ gbé sínú ilé. wọn ò ní àwọn nìkan ló kù lé wọn ti lé mọ wọn lọ. wọ́n ti rán ogun wọn sọ́ọ̀tọ̀. tí ẹ tí mo rò. sórí yín pé báyìí. ẹ̀yin ṣe oko ṣé ẹ bá ti ṣe oko ẹ ṣe o ẹ ṣe èwo lọ́wọ́ àbájá. ọjọ́ àgbàdá ẹ nà wọ́. ọmọ ìjọba ni mí ó lé mi ọ̀nàrùn ọbẹ̀ pa mí àbí ọmọ ìjọba ni mí wá pa mí padà wá pa mí olórí burúkú. àwọn ọkùnrin ti ló ń lọ wọ́n tún fà ní ìlà wọ́n fà wọ́n ti bá ọmọ alájẹ máa wo ojú o next time má jẹ́ kán yẹ wọlé o kò sí sẹ́lẹ̀ kó kan tó lé ló fẹ́ wáṣẹ́ lọ èmi gàdé èmi ní fẹ́ fi ẹ́ ṣàwátì mi báyìí ẹni mi fi ẹ́ ṣàwátì mi. ọ̀dà fún máa rí nípa. bàbá ẹ̀ ṣé ilé ọ̀bí ti fẹ́ yàn.
èmi báwọn náà mo ṣe kéré tó wo dẹ̀dẹ̀ ìwẹ́nu ọkọ̀. ta ló wá gbé ọkọ àti lèlé ní ọ̀rọ̀ kọ́ Gani sọ gbádùn ṣé ojú yín fọ́ ẹ rí pẹ̀ rí wípé mo rugi lórí. Gani ẹ bá rí pé kí gbẹlẹ rú ebílẹ̀ lẹ̀ ń gbé lọ òsàn kí ọ̀sán ilé sẹ́yìn. ṣé bẹ́ẹ̀ bá wá gbà lórí mi ó léèwọ̀. ṣé ẹ dágbére fún apẹ́ ìrókò tẹ́lẹ̀ ni. irọ́ wèrè mọ̀ pé ta díẹ̀ sùsù pé kò sẹ́ tí ó sì. bẹ́ẹ̀ ni. Kání wèrè. òwe lọ̀rẹ́ mi pa ìyá. lákùúsọ àwọn aláran yìí ń sẹ́ni. àwọn aláfọmọ ẹ̀tẹ̀yìn ránṣẹ́ èkó ni. ìyá tàwa tí ń tọ́jú tàwa lábà òun ọmọ ní ikú àwọ̀ mi kó ló àbí. kí n bọ̀ báyà tẹ́ ẹ̀rọ tó bá wù yẹn lọ. Gani ìyá máa rú pé ara ṣàgbà kó. ẹwọ ẹkílẹ o Ọlọ́run sọ yín o. fọláwọn ìsọyìn ẹ gbọdẹ. àwọn làwọn rán mi ní ọmọ mi rè ẹjọ́ yín. Stephen. Excuse me, it's not like that. It's not like that. Yeah, pastor! Why? It's not like that. It's not like that. Yeah. No, she doesn't grab it. Landlord, Mr. Landlord, together, owó tó kọjá sílé ìyàgbẹ́ ọtí sàn. ṣé ọtí gbọ́ fi tuntun. ọgbà tó wà pàdé tó lọ. mo ní ilé ìyàgbẹ́ yìí o ti kó lápò méjì àbọ̀ o ti di ẹgbẹ̀rún kan ìwọ tọwọ́ ẹ̀ bá wálé òòjọ́ kan àbọ̀sẹ̀ kan àbí wákàtí mẹ́ta péré ó fi àpò kan kún so ọba tí mo bá máa mákùn mẹ́fà nísìnyí ó yàgbẹ́ ṣùgbọ́n láì sápò mẹ́fà kò sígbẹ́. bàbá yẹn gbàgbára lẹ̀ ẹ gbàgbára lẹ̀ àwọn tó kọ́lé ọ̀nà dà sí báwọn náà ní níta yìí abẹ́sẹ̀ náà wà ń ta yìí ni bí a gbọ́dọ̀ bá béèrè pé ta ló kú ń ta ẹ mọ̀ sọ kókó sẹ́ni kankan ta mọ́ àwọn tó sì kọ́lé àwọn náà sì síwájú ilé yìí bàbá máa yàgbẹ́ ògbẹ́ tí mú mi o. ọgbọ́ jẹ́ ẹ sọ fún àtayé ló mọ o àtọ̀run ló mọ o ṣé bí bàbá tèmi kọ́lé mi jogúnlé ṣé bá a gbọ́ nínú tàn pé bàbá tiẹ̀ ó ní jábọ́ lérí igi ọ̀pẹ ni. adúgbò gbé bàbá mi ní jábọ́ lórí ọ̀pẹ. ìgbélé mo ní bá yà pé lóye ìgbélé. ọ̀rẹ́ bàbá ti bínú mọ́ kí ló tún ṣẹlẹ̀ bàbá kí ló ṣe òye mi fọba. wo jẹ́ ẹ sọ kíní kan fún ọ ojúkò tó ṣe irúgbọ̀n bíi tọ̀bọ́ wò mí o sọ̀rọ̀ pé látọjọ́ ti bá bẹ ẹ ti kú sọ̀rọ̀ pé ọ̀sán wọlé owó kànga ọ̀sán ó di méjì owó ilé ìyàgbẹ́ ọ̀sán ìtìléèwé ọ̀sán ó di mẹ́rin nínú gbogbo ọmọọ̀sìn sọ lálọ́ọ̀dù tó la ládùúgbò yìí èmi mo dá okùn sẹ́yìn tá a lọ sí fún òun rẹ̀ lọ́wọ́ yìí. ààrẹ ẹgbẹ́ rẹ̀ dẹ́nu ẹ̀ kàn ká ẹ̀ kí ló ṣe yẹn. ọ̀rẹ́ wà láìpẹ́ tí mo rí. bàbá ẹ ti kẹ́yìn ọ̀dọ́ kí ló wọrí gan kí ló ṣe yín náà. ibo ibo ilé ìjọ ibo ibo ibo. ìyá àṣùpá o ìyá àṣùpá o ìyá wa ẹ mọ̀ bínú àwọn orí yìí ṣé kò sí nǹkan. ẹjọ́ ṣùgbọ́n ni mo wá fi sùn. mo sì fẹ́ràn rẹ̀ irú mi rù nǹkan lórí èyí tó kó bọ̀ orúkọ lérí kó sì pàdé mi lójú ọ̀nà ọmọ lè gbà mo tún wá pé ṣùgbọ́n ó rí mi ni ó ní tóun bá rí mi kí ni mo ṣe ó ní kí ni mo fẹ́ ṣe fún un kò sí ohun tí ọ̀sán sí mi tán kò sọ̀rọ̀ tí ọ̀sán sí mi tán ó bú mi débi pé àà bí mo bá ṣe ẹ̀kọ́ kọ̀ọ̀kan gbọ́dọ̀ tó bá wọn ṣùgbọ́n mo ní kí n wá sọ fún ọ sórí ọ̀rẹ́ rẹ̀ Gani tó fẹ́ máa ṣe àfarawé rẹ̀ yóò tẹ o mo lè mi ní kí n wá sọ fún ọ. ìyá wa èmi mo sẹ̀yìn mo bá wọn. èmi mo sẹ̀yìn ẹ̀yìn náà sàmúrò ọmọ tẹ́ ẹ bí ẹ dákun kún fọlọ́run bẹ̀rẹ̀ ẹ fi yá mi ẹ dákun o. mo ti gbọ́ ẹ fẹ́ máa kìlọ̀ fún ọ. Elédùà ṣàánú mi lọ.
Assalamu alaikum Hajiya. Adakwe fonu. Ase fún asajira nabi wa Muhammad. Iṣẹ́ ńkọ́. Adakwe fonu. Àti 60 ara ni yo ni. Ọlọ́run ṣe fi wá mọ̀nà yo. Ọlọ́run tó wá sọ́nà. Hajiya. Ṣé rí bí ẹ̀dá bá ṣe rìn kẹ́dọ̀ máa kíyèsí ìsọ̀rọ̀ sí ẹ̀ kó máa kíyèsí rẹ̀ bí ẹ̀dá bá ṣe rìn ní kó máa wò bá ṣe rìn ká má ṣe máa fi ẹnu òdì ẹ̀bùn báyìí ká ti má ti máa fẹ́ nu sọ tí ò lè ká sọ bí àmọ̀gbà tí màláìka máa kọjá torí bí ẹ̀dá kan tó bá wà báyìí màláìka ló ti bá rìn bá a bá ṣe sọ̀rọ̀ báyìí ni màláìka wọn sáì sọ̀rọ̀ àṣẹ lábẹ́ àwọn ọkọ̀ tí wọ́n ṣépè àdúrà ló wà tó sí ọ̀rọ̀ tí máa ń sọ ẹni tí máa ń rìn wọ́n mọ̀ sáyẹ̀nsì ni wọ́n mọ̀ tó gbé tí ẹ̀dá bá kú báyìí gbèsè tó bá ṣe báyìí bí wọ́n ti fi hàn ní tí ò sí kankan tí ó yọ lẹ̀ ẹ̀mí ara ilẹ̀ tó tó ṣẹlẹ̀ sí. tẹ́ ẹ bá ṣàkíyèsí ọkùnrin kan wà lásìkò àti ẹ̀wà nígbà tẹ́ ẹ bàlágà tí ẹ máa ń bá ṣe ọkọ mi ẹ bá rántí lásìkò náà. nígbà tí mo wà ní. nígbà tí ẹ wà ní ẹ bàlágà tí mo bá ṣe ọkọ mi ẹ bá rántí. ìpọ̀ bóòlù gbọ́dọ̀ lọ ìdààmú pọ̀ Support. Allahu Akbar. Ṣé rí sùpọ̀ yìí? Ẹ tara kankan báyìí láti lọ sí ìlú. Ṣé nípa bẹ́ẹ̀ ló rẹ̀ kẹ́ nìkan àtùpà tẹ́ ń sọ yìí Ọlọ́run sì fàṣẹ sí. Eré lásán ni wọ́n máa ṣe. Ṣé rí àǹfà? Ṣé rí ọmọ tá à ń sọ yìí? Ó jẹ́ èèyàn kan tó tó ń ṣàwàdà gan. Èmi kàn mọ́ ń bá ṣe wípé ọkọ mi bí. Àwàdà lẹ́yìn pé màláìkà tí ń fàṣẹ sọ̀rọ̀ ti fàṣẹ sí láti pọ̀ náà. Tí mi ò bá fẹ́ kọ́, tí mi ò bá. Tẹ́ bá lẹ́ẹ̀fẹ́ mo ṣe wà, Ọlọ́run ti ká dára màláìkà ti sáyẹ̀nsì. Tẹ́ ẹ bá fẹ́. Because at the same time, though. ẹ ti wá gọ̀ báyìí sí ẹ̀tẹ̀lẹ̀ kí o. bàbá ẹ fẹ́ ń jàre. dúró ojúbò. ẹ farabalẹ̀ kí ló ẹran lẹ kó yọ síbí. sọ pé ọ̀rọ̀ ti bá yé mu nígbà tó ti lọ ṣerun sẹ́rí ẹni tó bá lè dàda ní òbí ọ̀ o. bàbá ẹ wò ẹni pọ́ǹtì ọ̀gbọ́n ẹni pọ́ǹtì àná kí ló dé ẹ rò pàdé kàdà fẹ́ ṣe ni ẹ kàn fún àjọ síbi bí ẹrun ẹ wò ẹ jẹ́ kó rí i pé o wetin dey orí sẹ. ẹ wá gbọ́ àwọn òfin tí mo fẹ́ fún yín àjẹ́ńdà àti bọ́jẹ́tì tí mo fẹ́ kà fún yín nílé sẹ́mi ọ̀pá àwọn kan náà ń gbẹ́nu lé tí mo lé wọn jáde bẹ́ẹ̀ náà bá ṣe wèrè ìṣẹ́jú kan yín kó yín jáde bí ẹran ni ẹ wá gbọ́ àwọn òfin tuntun o àwọn tó kù yín tí wọn ò sí lé kẹ́ ẹ sọ fún wọn tán bá dé òfin àkọ́kọ́ ni pé sẹ́wọ̀n pàtí wọnú àwẹ̀ ẹ gbúdọ̀ síbẹ̀ tó ní magi o. bàbá kí ló dé tẹ́ ní ká mọ̀ fi magi sọ́bẹ̀. ẹ jókòó ìyá kò tí ì kàn yín. ìkejì tó ti jẹ́ bí òfin tí mi ò rántí sọ fún yín gbogbo ẹ̀yin arúnà tẹ́ ẹ̀ mọ rúná ẹ gbúdọ̀ rúnà tó ti máa wà lẹ́yìn mọ́gbọ́n ẹ gbúdọ̀ rúnà o bẹ́ẹ̀ bá ẹ rúnà. bàbá ẹ máa ní sùúrù kọ́ máa yé mi èmi tẹ́ ẹ wò smoke lọ́wọ́ mi any place mo ti dey smoke because wọ́n sọ wọlé mi kọ́ máa yé yín. Please, can you explain what you are saying for me in Pidgin so I will understand what you are talking about, please? ọ̀gá èbó èdè mi àti ó takora wa ọ̀gbọ́n Yorùbá èmi náà sì gbé èbó bó bá jọ tí gbọ́ para ni kò bá yéra wa torí ìpara lèmi gbọ́ jù mo gbọ́ ìpara débi pé tó bá jẹ́ ti ìpara mo gbọ́ ìpara pé èbó nìkan ni mi èké ni mi ò rántí ké bọ́ ní tèmi pé ẹ̀gbọ́n síbẹ̀ tó ní magi ìfẹ́ nínú ọbẹ̀. Sẹ́yìn máa yí òun ní ìwà kan tó fẹ́ sọ ó kàn fẹ́ dá wa dúró.
èmi mo dẹ̀ tó àwọn níbi tí mo lọ wọ́n fún mi balẹ̀ sílẹ̀ bá wa sọ. àkọ́bá yín èyí tí sọ fún yín kò sọ fún yín Dúpọ̀ látara ọ̀tá ti lóko kí wọ́n náà mú gàrí díẹ̀ kó fi ronú olóòmù. Òwò kì í ní mú gàrí ilé gàrí ilẹ̀ ti wá ó ṣe àfùfún yẹyẹ bá wọn bó ṣe wúgbò mú bòmù ni èmi ò mú gàrí ilẹ̀ yìí kó dàbí tòkè àmọ́ bí ìyá mi ti ra gàrí ilé. Pé ká fi gúnyán tá a fẹ́ gún náà ni. Ó pa ìtọ́ bá gúnyán jẹun ń jẹ. Mo bá yín bàbá yìí Dúpọ̀ Gani kí ni tí ọmọ mi ṣe fún yín tó èdè lílù. Ẹ dákun bàbá ẹ mọ́ ṣé ọmọ òsì tẹ́yìn bí kò sọ ohun tóun ṣe táwa fi fìyà jẹ lọ́dọ̀ òkú ni. Ọmọ mi bọ́mọ mi bá wá sẹ́yìn ṣé ẹ̀ mọ ilé mi láti wá fẹjọ́ rẹ̀ sùn èwo ni lílù mo fẹ́ gbà lẹ́yìn lọ́ọ̀ ni. Mo mi yín léèrè ni tẹ́ gbẹ́nu tìbí sọ àgbàdo tẹ́ wá ń lù mí lọ́mọ. Ẹ wò mí ẹjọ́ rí yín pé o ẹjọ́ rí yín pé o bí Ṣàngó yín bá ń pàràbà tí ń pàrókò ya bíi ti gíńlá tèmi kọ́ o ẹjọ́ rí yín pé o tí mo wá sọ fún yín nù. Ganiu fún alẹ́ sí ti sọ àṣẹ àgbẹ̀ àná. Sẹ́kọ̀ọ́ àbùkù rẹ̀ sọ ẹni Ṣàngó tí bá ń pàràbà tí ń pàrókò ya sẹ́rí àràbà yìí kápẹ́ ní àṣẹ wa gẹ̀ẹ́tì roko tábà ní àràbà kàtàkàtà tí wàá wù ú. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ wá sọ̀tọ̀ fún yín o àràbà ní sunkún roko ẹ̀ lẹ́sùnkún ọmọ yín. Bẹ́ẹ̀ ni. Ìwọ ọ̀fẹ́ tó dàbí ẹran tí ń yàgbẹ́ yìí. Èmi bàbá agùnmọ́nì yé ìwọ wárò kí ni ṣe lẹ́yìn náà kí ni sọ̀mọ̀lẹ́gbà mọ ọ̀nà báyìí mo tún lẹ́yìn náà kí n gbẹ̀rẹ̀ yọ̀dà kí òkú ya rẹ̀ lọ́jà àdìsí ọlá kí wọ́n ká bùrọ̀ lẹ́yìn ọmọ yìí jìyà ó fi àpamọ́ fún yín ni awọ ẹ̀yìn ni dúró wárò bí òkú ọ̀nà wọ́n ti kẹyọ bí orí mo fi ṣe fíò olùsí aláṣọ ọ̀pá mẹ́ẹ̀ẹ́dógún kí ló dé ẹbí ọmọ bàbá rẹ̀ kọ́ jẹ̀yìn náà bẹ́ẹ̀ ni. Wọ́n jà kẹ́ ẹ̀ mọ̀ pé wọ́n ẹ̀ síwọ́ lu mi bí ẹ̀ bá síwọ́ lu mi ó ń gbà ní ó kàn yọ. Náà kọ́ ọ̀pá síwọ́ lu yákùnjú síwọ́ lu mi ọkọ̀ síwọ́ lu yàrá kí ló dé ọkọ̀ síwọ́ lu mi. Ẹlẹ́yìn àbí àti ọmọ fásọ ọ̀pá méjìlá náà sókòtò ó dúró wárò wẹ́sẹ̀ wèrè fíò. ẹ mọ bí láti bọ̀rọ̀ jẹ́ wọ́n ní wẹ̀rẹ̀ sọ sẹ́mi làwọn ni. Ẹ má dà wọn lò. Ìyá mi máa bá dé bẹ́ẹ̀ òde pàwà kẹ bá kí àdìbà rí kẹ láwa ti rè kó wa mú nǹkan bẹ́ẹ̀ ẹ bá ń káwọn rẹ ẹni kò tó dé lọ́jà ìyá ọkọ rí ẹ Ó yá sùpọ̀. Èmi èsè tán èmi dúró dè yan àwọn méje sẹ́ni ìkànnì àwọn èkó ni ọ̀rẹ́ mi ló mi ajẹ́ ń lọ ni kẹ́ni. Sùpọ̀ wa Sùpọ̀ kí ló dé tó ń ṣe báyìí bíbí àti conclude àti jọ sọ̀rọ̀ èwo tún ni ọ̀rẹ́ ẹ kí ni ò bá mi sọ yẹn tẹ́lẹ̀. Gani ọ̀rẹ́ ẹ̀ àjọ sọ́látà ni ó lọ kẹ́rù ẹ̀ yóò ti wá mi délé wa. Gani èkó yá ó dáná lẹ́kọ̀ọ́. Wọ́n ní ọ̀fọ̀ ẹja lọ. Kí ló ń ṣe gan-an? Táwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ bá ń wá káàkiri, kí ló fẹ́ sọ tó ti lágbẹ̀rẹ̀ fáwọn òbí ẹ̀ fẹ́. Gani pọ̀ káàkiri. Wọ́n lo òkè ẹ̀ wá ní. Irọ́ àti ojú gbogbo ọ̀rọ̀ pa àtàlẹ́ àná láti. Gbogbo àti sọ fáwọn ìyá. Ìyàwó àwọn ti rí àwọn lọ ibi orí bá dúró lọ bá lọ kú àṣẹ àwa la mọ̀. Ibi rẹ ní òjò adé. A kò lè kó. Gbogbo alẹ́ ìlú ni nira. Àti ìjànà àti ìlọ́ra yìí. Àlọ́dọ̀ọ̀rù ẹ̀ jáde. Ẹ wo ẹlẹ́ẹ̀kejì bọ́lá tí gbé báàgì rẹ̀ lóní ọ̀wà wá o. Obìnrin olè wa mọ́tò tó ní ọjọ́ kò sí o. Ẹ̀yin olókè ní ìṣe ní sòfò. Ṣé bẹ́ẹ̀ mi ni mo wa mọ́tò wálé? Ọ̀dà ẹ̀ tí ó wà wá rí. Ṣé ó ti mọ̀ nípa bá? Onímọ̀ máa gbókùn tó gbà kulẹ̀ wẹ̀. Tó bá ṣe tẹ àwọn tí fà tirẹ́là, ìyá mi tí èkú ni bàbá yá mi. Tó bá wà yàn lọ́rùn ẹ̀yẹ ìyá yóò kunu yọ̀wọ̀ yàtọ̀ yóò gbé àpàrà wọlé. Sọ́kọ́ ni Gani. Gani ìrúgba mọ́tò. Gani. Ẹ̀sọ́ rẹ̀ bá ti wáyé. Gani ló máa tọ̀. Èmo yá lọ fún yín lábàájí o. Ọ̀rẹ́ mi, àwọn jòkó lórí ilé ẹ̀kọ́ ẹ̀wọ̀. Ọ̀yá yìí náà wọlé. Ìyá òkú tí mo jẹ́. Ẹ bá ń sọ fún yàrá. Èmo kọ̀ á sàn.
Kí ni jẹ́? Àbí ìdùnnú. Mo kàn ní kẹ́ ẹ fẹ́ lè ṣe breakfast. Kó tó di pé wọ́n bá yín dáná tán. Ẹ wò ẹ mọ̀ bí náà sí ibùdó. Ẹ bá wa wá iyán. Mo bá ń ṣe yín ìwú àtijẹ́ta. Èmi ò jẹ́ ajẹ́. Sẹ́yìn ò ní jẹ́. Kódà kó jẹ́ ẹ̀bà ọjọ́ kan láti ọjọ́ kan. Kí ni ọ̀fọ̀ báyìí? Ọ̀fọ̀ báyìí. Kíre. Ẹ wò wọ́n Mo Sùpọ̀. Kí ni gbogbo eléyìí náà? Àǹtí mi ẹ̀rí mi. Indomie ni náà, Indomie. Ṣé owó sáà nípa ọmọ kéékèèké máa ń jẹ? Sáà wá jẹ́ bí ọmọ kéékèèké Mo fẹ́ kàn fi step down láàárọ̀ yìí ni. Ó yẹ wèmí step down o. Mo ti ní kọ́ bá yín ro sẹ̀mú tó fẹ́. Sẹ̀mú gan ọ̀dá. Ẹ bá. Bà tá a máa pọ̀ báyìí. Ẹ̀bà tó yẹ pé tí ẹ̀ bá ń bẹ tí yóò lẹ̀ mọ́ gírí gbẹ. Tá a máa mú jẹ́ roko lóta. Ẹ rí mi. Tàbí Kíre. kódà kó tiẹ̀ ṣe ẹ̀bà ìwú bí ọjọ́ keje ká fún yàn kí á fomi ṣẹ́bà ká ṣẹ́bà kí ọmọ fi gbọ́n ọbẹ̀ lá. Má balẹ̀. Wò dákun bá wọn dé. Ẹ rántí kó mi yín lọ o. Kó mi burúkú yín lọ o. Ẹ wò. Àǹtí ẹ̀ mọ̀ ń jẹ ẹ́. Láì ṣọmọ ní ìwọ náà wo òye owó tó gbé sórí wo bó ṣe mú la. Ìwọ tó jẹ́ wípé gbogbo ìtú burúkú tó ń pa gbogbo ẹ̀ náà ròyìn fún mi bẹ́ẹ̀ ṣe máa kóra yín jọ ìwọ àtàwọn gáǹgì ẹ̀ tẹ́ máa jà tẹ́ máa gúngò tẹ́ máa gún ọbẹ̀ bẹ́ẹ̀ pé ẹ̀ mojú kẹ́ fa gbó kẹ́ mu ọtí kẹ́ mu sìgá kẹ́ ṣe kó ṣe lọ. Kí ló èjò tó yọ lọ́ọ̀dún àtọ́jọ́ tó ti wọnú ẹbí ṣé o bá ìwà jàgídíjàgan lọ́wọ́ èèyàn kankan nú ẹbí ni ó dẹ̀ yé bẹ́ẹ̀ bí lójú jẹ́ lórí lọ yé pàǹtí mi lẹ́kùn ṣé o dáká tí mo sọ pé wọ́n á ṣe irú ẹ̀ fún ẹ. Àǹtí ẹ̀ mo promise yín màá change. Bàbá change lọ́dún wo àdùnní lọ́dún wo ìbò náà wo orí ẹ níjọ nítorí ọ̀nà ó rí ìta ló ti rí irun yìí èmi ò rí irun yìí mi ò rí rí ó rí tiwọ́ nìkan ni mo ti rí kí ló dé kí ló ń ṣe ẹ ó dẹ̀ bẹ̀rù ọlọ́run ọmọbìnrin ó dẹ̀ jogun omi gbogbo ṣe mú ẹ̀wọ̀n náà wò mú yẹn látòkè ṣó bójú mu báyìí ṣojú ọmọlúwàbí báyìí. Àǹtí ẹ̀ mo promise yín màá change. Àlọ́ sọ bẹ́ẹ̀ tó bá change fún àǹfààní ara ẹ̀ ó dẹ̀ ṣe náà tó bá ti tíì bá bàjẹ́ tó nídìí ló ń dà tèmi ni pé tó bá ti délé owó tí mo kó fún àǹtí mi o pé màá níwèé kó tó délé mi ti ẹ máa pè wọ́n lórí fóònù. Àǹtí ẹ̀ gbàgbó gbẹ́gbẹ́gbẹ́ àǹtí mi àǹtí ẹ̀ dùn kan wà bẹ́ẹ̀. Ṣọmọ rèé ọmọ ṣe ọlọ́mọ jẹ́ ń ṣe bí. Tí ẹ bá ti parí ṣùtú àwọn ọmọ tó máa lọ sí quiz competition ẹ ṣe wà lẹ́yìn jáde. Nípa ọ̀rọ̀ tí mo bá yín discuss ní nípa wọ́n yẹn ní ìgbà. Primary school. Ṣé ẹ ti kàwé tẹ́lẹ̀ ni? Àbí tẹ́lẹ̀ kò yé mi? Adúlé ní primary school. Wọ́n wò pé at least class láti máa gbọ́n sí gan-an ní bẹ́ẹ̀. Sà, mo ti explain fún yín pé kò lọ school rárá tẹ́lẹ̀ o. Yes, mo fẹ́ ká bẹ̀rẹ̀ láti irọ́. Ẹ wo ọ̀gá ilé ìgbẹ́ mọ́dà olóhùn o kí ni èmi àti Ganiu àti ka búùkù wa búùkù tú búùkù àti ka gbogbo búùkù tọ̀tọ̀ wà lálábà àti ka gbogbo búùkù ọ̀kan ní sábẹ̀rẹ̀ pàrọ̀ tí ní tó bá gágágágájú pamari síìsì lọ sọ pé o ní búùkù oko wá dé kọ́rọ̀ gbogbo kọ́ àwọn búùkù bá ní èmi ọkà gbogbo búùkù rò wà nù. Mo ti gbé ti ka búùkù dáadáa. Ẹ dákun mo ní ìbéèrè kan láti béèrè lọ́wọ́. The current first lady of Nigeria now, she is who is the first lady of Nigeria? So they say first lady. Amade, first lady. Mo ti lè knowledge pẹ̀lú. Madam Jare ni bàbá yìí lọ́wọ́. Ṣé rí kejì náà máa fa? Ṣé ojú bá máa rí lọ? Kejì. Ṣé ojú bá máa rí lọ? Kejì yà. Ó bá bẹ̀rẹ̀ láti kejì. Ẹ bá ti sin ìgbà tó kẹsì tó ti wà fún ìgbà lè ìgbà sọ máa fi ìsìn lọ fún ìsìn ìgbà ti sin.
àti kí n lọ mú gbàlẹ́ wà ló wà bá wa ẹgbẹ́ gbàgbé lè pọ̀ mẹ́rin kí n ta máa ń fáwọn ewu tó pọ̀ ju ti. ẹ fowó ṣòfò gbàgbé lè fi dé àbá ní ìsìnkú ìlọ mú wa. ẹ ṣe sá ìṣe jẹ́ ìbẹ̀rẹ̀ lónìí. ìwọ náà wò ó ìwọ wò ó rẹ̀ sórí kó ti bẹ́tà báyìí nǹkan kan tó kù wà kó sí i sórí ìgbì tó ṣe sórí ìgbì tó ṣù àwọn eléyìí wọn lọ bá mi kẹ dànù èyí tó wá fi sí lórí pupa yanyan kó fi tó dá sí. màámi nǹkan tó wà ń gbòòrò lélẹ̀ màmá ẹ̀. tó bá ju èmi ò fẹ́ kó sọ bẹ́ẹ̀ ni dá báyìí sí ẹ̀rọ mú mi ẹni géètì ni mo wà níbi tí mo dùgbò títí mo kà ní jùbà níbẹ̀ ni àwọn police station ni wọ́n ti gbé àwọn dẹ́rẹ́ àwọn wá gbé police station wá ilé wa ni ẹ wá ní àwọn police station. bẹ́ẹ̀ ni sùúrù wà. màmá ẹ̀ ìsinmi wọ́n ló lè bá ṣe wèrè yá máa jẹ́ ìsinmi. adùnní olùsálọ mo gbọ́ tẹ̀lé. a wà níta mọ́mì. From the state side. Láti ọ̀dọ̀ wa láti wá. What can I do for you? Àdùnní la fẹ́ rí. Ǹgbọ́, ṣé Àdùnní ti wọ́n lólè? Nìkan lẹ gbẹnu géètì wọlé àbí àbẹ̀lẹ̀ ò gbẹnu géètì wọlé tiwọn. Olúwa lẹnu géètì, olóma àkọ́kọ́ bẹ tó wọlé àtẹ̀wọ́n tó jáde. Ẹ̀sùn àìjọ nǹkan tẹ́ máa ń ṣe fún wa nígbà tó ń ṣàdùnní ni. Ẹjọ́ máa tẹ̀lé wa dọ́dọ̀ wa àwọn ọ̀gá wo láti rí kẹ́kọ̀ọ́ ṣàlàyé táìmù tábìlì máa wọlé. Ẹ̀fọ́ ni ẹ̀yin lẹ mọ́ tẹ̀ wá dùn ní fún Àdùnní tẹ̀lé ń wá ní kò sí lé èwo wá ní tèmi tí mo fẹ́ lọ jíṣẹ́ ń tẹ́ ẹ̀rọ mi lọ́dọ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wọ ẹgbẹ́ mi o nǹkan tí ò yé yín èmi àjẹ́ kó yé yín lálẹ́ ṣé ń lọ kò sí bí èèyàn ṣe máa ṣe ìbòrò tí ò ní lọ́gbà kò dẹ̀ sí bá ṣe mú ẹlẹ́dẹ̀ nú ẹ̀rọ fún báyìí tẹ́ ẹ̀rọ fún tẹ́ ẹgbẹ́ wọnú ọlá pé kó wù wálé ọlá ó di olóra padà sí ìwé Àdùnní tí gbogbo yín pè lọ́mọ mi ọmọ mi yẹn she's not my daughter kì í ṣe ọmọ mi yes mo gbé mọ́ra ni kó wọnú ilé ọlá kó ṣe dáadáa nígbà tó dẹ̀ ti di pé oní wàhálà ẹ̀kọ́ akiri ó kàn mí ṣe rákọ̀ bíi tèmi tẹ̀ ń wò yìí ó wà ní Canada second born mi ó wà ní America. bùtà dé mọ́lá. ṣe ti gbọ́ tó ń jẹ́rìí sí bí mo ṣe ń káwọ́ ṣe wá ní third born mi London ló wà ó wálé lẹ́nu ọjọ́ mẹ́ta ó dẹ̀ tó ti padà ṣe rí pé kò jọra wọn so tẹ bá ń wá Àdùnní gbogbo ìgbà tó bá wọlé dé gate man òun ló máa kọ́kọ́ rí lẹ́nu gate tó bá dé aṣọ ìgbà tó bá dé adé ló wà. ó lè ṣiṣẹ́ ẹjọ́ àtọ̀dé táìmù wo ni àlejò bóyá náà náà. táìmù tó wà lè wọlé ní òkè mi ṣùgbọ́n èmi fi ń da nínú pípé tó bá ṣe ń dé báyìí èmi á ti sọ fún yín wọn á gbà yín lárugẹ wá gbé yín ó lè wá jábọ̀ ṣẹ́tẹ̀ wọn. ẹ̀rọ láti òkè kẹ́jì ti ṣe jó lè máa dùn ún. ẹ̀jẹ̀ lábàá yín fi géètì. one week one meeting one week. ó lè ti máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀kú yẹn lé o tí Àdùnní bá ti ń dé má sọ pé báyìí ó ṣe lọ́wọ́. Àtàkùn ti ń lé. Lórí ilé ìgbésà, ẹ̀yìn wá gbà mí. Nítorí bó ṣe rí ni mo máa ṣe ṣojú àánú fi gbà síṣẹ́. Ti dáràn ibo ni mo máa rí. Màmá ẹ̀ bá mi bọ̀. Ó wà lẹ́. Get down. Má ṣe yẹn. Sọ pé káwọn bàbá ẹ̀ padà wá. Màmí. Onídàbí borúkọ yín jẹ́. Wà á borúkọ ara ẹ̀ gẹ́. Ọ̀rẹ́ kí wọ́n ti dì sóòmù ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sọ fún ẹ̀. Màmí ṣọ̀tà. Màmí kò dá o. Màá sanjọ́ o. Ọlọ́run ló sọjọ́ lọ́dọ̀ mi. Ó ti ní bọ́lá pàtí pẹ́ káàkiri. Kí ló tó? Yes. Ó ti bá dé kúrò yìí. Ẹ fẹ́ kí fún máa lọ nìyẹn. Àwọn ọmọ ni wọ́n wọ̀ ní ẹ̀ka náà. Ẹ ò màmá mi òkè. Orí ìrìn yẹn báyìí náà ti máa gbẹ ń ṣíkún. Èmi kọ́ ni mo bẹ́ẹ̀ dé alọ́rọ̀. Ṣé wá rí bó ṣe ń lọ ìwò? Wọ́n kó sí ẹ lọ́ba ìdámọ̀dì kò dájú ni kó má bá yí. Wọ́n máa láìgbọ̀rọ̀ rádaràdá yìí tó ti fi di bọ́lọ̀pọ̀ àwọn ẹ̀ka kiri. Mi ò ní bò ẹ̀ mọ́. Mi ò bò ẹ̀ mọ́.
Kí ló máa ń ṣe ọmọdé yìí? Gbogbo ṣe rí ìwọ fúnra ìwọ rẹ̀ wò. Ṣé gbàgbé ṣé irú àwọn ọmọ kéékèèké tó ń bá ṣeré yẹn ṣé gbẹ́ ìwọ pẹ̀lú àwọn ọmọ yìí? Táwa lẹni bá ṣeré ẹgbẹ́ ọmọ kíláàsì kan náà jọ ni wa àwọn tó bá sì kulikuli yàn bá jayé ṣé kí wá dání kan ronú kí n kú ni bí ìpàdé ní ìsálẹ̀ òní gánì ẹ̀wà dá ṣé wá máa dání kan kí n gbé lára ronú ni mi ò ní dá sí i. Wọ́n jáde kó máa fi sinmi jọ my friend. By the way, kí ló dé tó múra báyìí tó wàṣọ school wa? Èmi mọ̀ bínú má ṣe jiyàn pé wọ́n sọ sùkú èmi ká jí bí ìwé mi sí ìbọn bí mo ṣe sùn wá náà mo ṣe wáyé. Wọ́n jáde kó mi báyìí. Àgbẹ̀gbà tí wọ́n bá tètè jí ní wọ́n á mọ̀ pé. Kẹ́tọ́ ló ń bẹ̀ ọ́. Wọ́n ti gbé sí èmi àjọ ṣé èmi tíṣà ti ń lo sí i. Àwọn kìnìún yẹn máa fọ́ ni wọ́n ní wúlò. Kò sí ilé ilé ìlàbà wa. Jàre tó bá ti mọ̀ kọ́ ọ̀rẹ́ kọ́ bọ́lẹ̀. Ó ti ṣe látàárọ̀. Báyọ̀ kó bẹ̀rù sí ṣe. Ọjọ́ ká lọ sí sọ́mà sí. Orí ìbàdí sẹ́lẹ̀ kí. Ẹ má rọ̀ lù mí o. Ọ̀rẹ́ gbọ́dọ̀ lọ. Ẹ káàsán lé yìí o. Ẹ káàsán lé yìí o. Ta nìyẹn mo wà ní báńkọ́ níbí. Ó dáa bá. Ẹ káàsán o. Ẹ bá mi kìlọ̀ fún àbúrò yín tó ń gbénu ilé ìsùkú àbí kí náà porúkọ rẹ̀ tó ń na ọmọ mi nínàkúnà ní sùkú. Ẹ bá mi kìlọ̀ fún ìfẹ́ gbọ́ ọmọ mi lé lọ́wọ́ o. Tá bá ní bó ṣe na ọmọ mi nínàkúnà ní sùkú. Ẹ ní sùúrù madam. Tí mo bá gbọ́ yín yé dáadáa, ọkọ mi lẹ wá rìpọ́tẹ̀ fún mi o. Kò ní sọ mi rárá. Ọkọ yín àtọmọ mi nínú kíláàsì kan. But kí ló ṣẹlẹ̀? Ó na ọmọ yẹn lára rẹ̀. Kí lẹ ló mú? Ọmọ yín ọ ní. Kálájá má já rẹ̀ so. Ẹ bá kìlọ̀ fọ́kọ yín dáadáa kọ́mọ̀ na ọmọ mi nínàkúnà mọ́ ìfẹ́ gbọ́ ọmọ mi lé lọ́wọ́. Ṣé ọmọ yín ṣe bí kíláàsì kan lájọ? Àdùnnídé ó dé o ẹ má gbéná wojú rẹ o ẹ para mọ́ o Àdùnnídé tàmọ́tàmọ́ ẹ má gbéná wojú rẹ o ẹ para mọ́ o Àdùnnídé gúgó ẹ má gbéná wojú.
wá. Ṣé ìwọ lọ sí ibẹ̀ ní pàṣẹ? Kí ló ṣẹlẹ̀? Àtàwọn èmi ti máa dáhùn tèmi sí ẹ̀sọ́ fídíò àwọn olóhùn pé mọ́ fẹ́ gbà sílé wọn. Ilé ìdí mọ̀nà kílẹ̀ fẹ́ sọ, sẹ́fẹ̀ tọkọ bẹ̀ ilé ìbò iná bẹ̀ kílẹ̀ fẹ́ sọ. Mo jẹ́ wọ́n kọ́kọ́ gidi ni wọ́n ní ìṣèbẹ̀ pàṣẹ ti mọ́ lọ. Báwo yẹ ní kọ̀tẹ́ fẹ́ sọ? Olórí púpọ̀ ló sọ bẹ̀bẹ̀ nínú rẹ̀ bí. Wọ́n ló sọ bẹ̀ tí wọ́n ṣe. Dodododododo. Ṣé ìwọ lọ sí ibẹ̀ pàṣẹjì nínú ilé? Ṣé àwọn òbí tí mo fi kalẹ̀ fún yín ṣé mi ò sọ fún yín bẹ́ẹ̀ gbọ́dọ̀ síbẹ̀ tó ní máa ń gínú ilé? Kí ló kẹ́ bẹ́ẹ̀ mo ń ṣe bẹ̀? Kí ni problem yìí? Kí lẹ́nu ṣe? Wọ́n rà pé táìdẹ̀ máa fi mú kó o kò tìkẹ́ ẹ bí pẹ̀lú máa fi mú kó o kúkú àbí ẹ bá gbọ́ bẹ̀ yìí. Ọbẹ̀ ń bẹ gadurúmù lọ́wọ́ ó wà sẹ́ẹ̀lì. Ọbẹ̀ tèmi wà gadurúmù right? Bàbá ẹ mọ̀ mí o. You know me, ẹ mọ̀ mí o. Ẹ fi mí ṣeré right? Okay, ẹ wọlé ẹ gbọ́ bẹ̀ mi síta. Wà á tọ́ bẹ̀ pàdé ilé ẹjọ́. Ilé ẹjọ́ lẹ ti pàdé. Ẹrú fi ilé ẹjọ́ lẹ ti pàdé. Wà á tọ́ bẹ̀ àwọn tẹ́ láti gbèrè. Ẹ fẹ́. Ẹ̀kíní dójú kò ṣé ti rí mo fẹ́ sọ nǹkan fún yín. Ṣé ẹ mọ bí ó gba skul wa wọ́n fẹ́ǹsì o àwọn kaṣú rọ̀bọ̀tọ̀ àwọn kaṣú ńláńlá lóhun bẹ́ẹ̀ tó pọ́n fún. Àwọn kan pa lóore ní ìpínlẹ̀ lọ. Àwọn àlérí wa ọmọ ọgbọ́n ká lò. Ṣé mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí? Ẹ mọ̀ pé ìwò tó wà níbi fẹ́ǹsì èmi lè gbabẹ̀ wọlé ẹ mọ̀ pé ẹ̀yin jù mí lè gbabẹ̀ ẹ̀yin ó gun fẹ́ǹsì èmi ò lọ mọ múnú tẹ bá ṣe ń kájá bọ́ ìmọ̀ mu á sá lọlé á wà lọ́kùn. Ó dá báwọn ó dá ọ̀ká ẹ̀ láyé ọ̀kàrẹ̀ ṣé bí táwọn ẹgbẹ́ wà lọ wáyé àwọn ẹgbẹ́ wà nínú kíláàsì wọn kọ̀wé wọ́ wá gun kíka ṣúmbíọ̀ ó yẹ máa sọ̀kalẹ̀. Ọ̀gá ẹ ní sùúrù ẹ. Mo ní kó sọ̀kalẹ̀. Ẹ mọ nǹkan báyìí mi ló jábọ́ sáàrin mo wá fẹ́ mu. Ó yẹ máa sọ̀kalẹ̀. Ẹ wo sẹ́ẹ̀rì ọ̀gá ẹ sórí rẹ ẹ jẹun ọmọ ẹ ní sórí ibú alájọpín ayé yóò ní bàjẹ́ láàbọ̀ ẹ wo ẹ ní sórí ibú. Ó ṣe ó yẹ sọ̀kalẹ̀. Ẹ wo ẹ má jẹ nsọ. Sọ̀kalẹ̀ gẹ́gẹ́ Good morning, children. Hello, sir. Pẹ̀lẹ́ o. Yes, sir. So, ó ṣe mí láàánú. Ẹ̀yin náà, ẹ wo ara yín lélẹ́yìí. Ṣé bẹ́ẹ̀ ni tó kù ṣe rí ni? Ó ṣe mí láàánú pẹ̀lú arákùnrin tí gbogbo yín wò yìí. Ẹ̀yin náà ẹ wo bí ó ṣe rí. Ṣé bẹ́ẹ̀ ni tó kù ṣe rí nìyẹn? No, sir. Ẹ wo látòkè. Ṣé ẹ bìlífù wípé àdàgbà tí ń jẹ́ Ràúfù yìí gbogbo àwọn kaṣú tó wà ní surrounding school wa gbogbo ibẹ̀ ló ń jókòó sí. Tẹ́ bá wo gbogbo àwọn gígùn ni kò dúró sí class. Ìjọ dá màá wá béèrè lójú ẹ̀yin tí ẹ jẹ́ akẹgbẹ́ rẹ̀ wípé irú ìjìyàwó ló yẹ kí n ṣe fún eléyìí báyìí. Mo ti ń sọ tẹ́ẹ̀sì fún mi látàárọ̀ ìgbọ̀n ẹ kàn fúnra yín gbójú bí sílẹ̀ ẹlẹ́mi lélẹ́ tó mọ̀ bá gàní. Ṣẹ́rí báyìí èmi ò wá nílé ẹ lọlé sísítà ẹ ti ní kí n nà ẹ́ ni kó máa relé lọ́dà. Ẹ kò dá lóhùn ẹ gba gangan ní punishment tó ní. Àǹtí bẹ́ẹ̀ ni dọ́mọ́dẹ̀ ọ̀gá. Ọ̀sàfẹ́ sànmà. Ọ̀sàfẹ́ sànmà ẹ dákun torí Ọlọ́run kí n mo ṣe fún yín káti ẹ̀ lẹ́ẹ̀tì ìbímọ ṣe bí ẹlọ́mọ àti yín gbọ́dọ̀ yín kí ló dé tẹ́ wá burú tuntun bá wọn nígbà tí tíṣà bẹ̀kẹ̀tẹ̀ táwọn máa ń gbé sí ènìyàn rùn bíi ìtajà tí wọ́n nírú ìdájọ́ wo mo fẹ́ tó ń gbọ́ ọkọ̀ sísà ń jẹ táìsìn kí làwọn ọmọ iléèwé ọmọ ẹ̀jẹ̀ tí ìbá ìpòrí tíṣà wọ òpin
wọ́n wá ní tọ̀kí mu mi wọ́n mọ ilé ìrẹ̀lẹ̀ ẹ wá ní wọ́n náà mi ẹ dákun ẹ mọ́ bínú ẹ̀bẹ̀ làbòsí kàkó lè jẹ́ aráyé gbé ìyá mi ọlọ́mọ òru àṣàkẹ́ tẹ́lẹ̀ àyà òṣùbà yín rè ìyá mi mo fi rùyọ̀ yín o ẹ dáríjì mi ọmọdé ni níwọ̀n mo yín jẹ́ mẹ́jọra lọ o ẹ dákun o. Shut up! Nǹkan tó deserve ni mo ní ká fún ẹ yẹn. Even next time tó bá tún ṣe ń tó jọba yẹn máa ní ká punish ẹ dáadáa stupid boy. Nǹkan tí mo deserve ni tẹ́yìn náà deserve ìyìn ìrànlọ́wọ́ kọ́ bá ní fúnra lára àmì ọwọ́ mi rẹ̀ torí àjọ olóhùn mọ́ pẹ́ abẹ́rẹ́ tí sọ́mọgé ní àbábílẹ̀ kan wá kọ tìrì ẹ̀ta wọ́n láyà wọ́n níkùn wọ́n nídìí nǹkan bẹ̀ lẹ́kọ̀ọ́ yìí. àǹtí mi ló ń fẹ́. àǹtí mi ló kí ni ẹ fẹ́ rán mi tẹ́ fi kówó fún mi ṣé kí lọ́ọ́ bá ìfẹ́ ràn kán wá mi. ẹ fún mi kí ni mo ṣe tí ní oore tí mo ṣe fún jẹkun lábí owó yìí. ó mọ nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi mo fẹ́ kó bá mi bá Súpọ̀ sọ̀rọ̀ sọ rántí pé nígbà tí mo wá sábúlé tí mo wá mú Súpọ̀ ó ní tí ò bá tẹ̀lé òun wá sẹ́kọ̀ọ́ òun ò ní wá. ọ̀rẹ́ mi inú mi ni ẹ bá ṣe pọ̀ báyìí wọ́n pọ̀ ìbí náà ni. wá wá ní owó tí mo ti san ní school mo fẹ́ kó serious mo fẹ́ kó ní education wà very very important sí mi ìdí nìyẹn tí mo fi fún ẹ lówó yẹn tó bá mi bá sọ̀rọ̀ sí ìlú Ọlọ́run. àti ìdùn ẹ mọ̀ pé ọ̀rẹ́ mi inú mi ni ẹ̀yin náà rí gbàtẹ́ whatsapp lédò ni tí ẹni kọ́ mọ̀ ká lè kó kí ló sọ ó ní tí ìbá tẹ̀lé ọgbọ́n òní lọ torí pé èmi ni mo ní kọ́kọ́rọ́ rẹ̀ lọ́wọ́ èmi ni mo lè sí èmi mo lè tì sẹ́ni gbàtẹ́ láti fún mi lọ́wọ́ yìí àti mi dùn ẹ wò yín bá sọ̀rọ̀ Súpọ̀ ó ní búrẹ́mù ẹ wò yóò gbé sùkú yín bá sọ̀rọ̀ kò sí wàhálà ẹ ṣeun ẹni wọ́n ní bú sẹ́nu. Súpọ̀ ìbọn èmi ló dé kí ló sí ọ tó yóò fi lọ léwu. àárọ̀ tá a bá sùn òye bàtà wọn tó jí lábà kan tó roko òun tó gbà wọn ti jà ilé ìwé ya gbogbo àyọ̀ máa wọ ìta ìṣe ilé oko wa nígbà bá tó a tó bá máa lọ ilé ọba délé ìwé ọmọ àgà ilé ìwé tó bá mọ tó dùn ní àwọn ọmọ rẹ dẹrìn wọn àwọn ọmọ tẹ́tẹ́ yẹn wà kó sínú inú yàrá àkàtà ìjọ ń kàn àti gbogbo nǹkan táwọn olùkọ́ nǹkan mi ní ti bọ́ fún ibi ọkàn báyọ̀ wórí mi ti kọ́ wórí mi kankan. ooo Súpọ̀ ìwọ náà wòrú àǹtí tó bá mú alátabà tó mú àwa sẹ́kù yìí ó fẹ́ káyé rẹ̀ ọ́ dáa ni ó ronú pé tí ó bá tiẹ̀ dọ̀la bóyá ó dépò gómìnà kí wọn náà lè máa bá wọn fègbó mọ́tí wọn fún ìfẹ́tẹ̀ tí wọ́n bá yìí di gómìnà rẹ̀ sí tẹ́mi di gbìyànjú rẹ̀ ṣé ayé ìwọ ọ̀dọ́ dà papọ̀ òwò dákun mọ́ gbòòwò àǹtí mọ́ sùn náà ẹ̀ ò lọ léwu sọ́tùgbọ́ sórí lágbára Elédùà gbogbo nǹkan tá a bá ń kọ yóò yí o. torí kò wọ́ àṣẹ àmọ́ ọ̀là mo fi jẹ́ ọ̀rẹ́ mi náà mi ní ìlọ́lọ́la àmọ́ tí wọ́n bá kọ́ mi ní ìkan tí ò yé mi gà ní èmi náà padà wà ní ilé mi o ẹ̀wọ̀n á sì kọ̀rí àbá wa torí bí ìkórè ẹ̀sọ́ tá à ń jẹ́ ń bí ọ̀dà bí tá à ń jẹ́ lábà wa. ṣé wàá máa ń bọ́ ọ̀rẹ́ balẹ̀ mo tẹ́ máa ń kọ́ lọ́rùn mo ti sọ pé ilé ìwé lè bọ́ sọ pé máa bọ̀ mo jọ díẹ̀ tí wọ́n lọ ní ìyàrá. Good morning class. Ta ló lè rán mi létí nǹkan tá a kọ́ lánàá? State and capital. Good of you, good of you. Súpọ̀, what are you doing? Stand up. Now, Oya ka state and capital for me. Can you see yourself? Wo adúrú ẹ nínú gbogbo àwọn ọmọ tó wà ní kíláàsì ìgbà náà. Later, dìde ka state and capital for me. State and capital. Abia, Maya, Adama. Very good of you. Clap for him. Okay. Now, you, Oya recite it. Súpọ̀. Recite the state and capital now. State and capital. Can you see yourself? Later, come outside now. Ó wá fún ní ẹgbàá mẹ́ta. èbúté ìsọ̀ náà ti kò náà ti kò. Come out. Wà á fún ní ẹgbàá mẹ́ta. Bẹ́ẹ̀ni. ọmọ inú mi á nà mí. Bẹ́ẹ̀ni. Now, náà ní ẹgbàá mẹ́ta. ìjọ náà ni.
tí ẹ̀yìn bí ẹni kan ti kọ́ wa tí wọ́n kọ́ ọkùnrin àtòbìnrin sí mọ́ra àwọn ṣe kí mọ̀ sí wọ́n máa ń yàn wá jẹ ìyẹn wà fún ẹ̀kọ́ àbẹ́ ẹ̀kọ́. akọ. sí ẹbí tí obìnrin bá ti dún báyìí tó bá jẹ́ pé wọ́n ti wọlé ẹ̀kọ́ bá mi yọ ẹ kọ́kọ́ bọ́ sọ́lá rẹ̀ yóò wá sí ẹ̀ bọ́ sọ́lá rẹ̀ ẹ wò ẹ wà fẹ̀yìn rẹ̀ lé. Shut up! Kí ni mo gbọ́ tó ń kọ́ àwọn ọmọ yẹn? Mo kọ́ wọn níwèé nìyí A for apple. Ṣé A for apple ló ń kọ́ wọn tó sọ pé wọ́n ń fẹ̀yìn lélẹ̀? Now, all of you, move to your various classes right now. Move! Sori ìwọ tó ń kọ́ àwọn ọmọ yẹn ní kọ́kọ́ wọ́n sì padà máa rọ sí kéètì ẹ̀yìn náà lóṣù yìí. Nonsense. Tó bá rọ sí kéètì ní sọ́dà, àǹtí. Mo sẹ́ràn àǹtí ìsinmi, àǹtí ìdígan lébi ẹnu ọ̀gbọ́n yín tí wọ́n rán wọn sí mi. Mo sì fẹ́ sálàyé táwọn ọmọ ní o. Ó gbà àwọn ìtayé ni táyé ti tóbi gan o. Ọ̀rẹ́ mi. In fact tí mo bá rí ọkọ màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó ṣe ọ̀rẹ́ mi. Èmi kọ́ mo ti rí wípé mo lè má jòwú ẹ̀wọ̀ náà tóbi bọ̀ tó kàn jẹ́ pé ọ̀tẹ̀ ìtura ìgbà. Mo ṣe máa ń jẹ́ lọ́sà ara wọn nìyẹn. In fact everything ẹ̀wẹ̀ má bínú sí mi nǹkan tó ṣẹlẹ̀ ní pé ẹ̀kọ́ tó ní step down. Ọkọ̀ àti dáná tó ń ṣe free. Ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má jà fọ̀rọ̀ lẹ́sọ̀. Wo ìbídùn wọlá wá wà o lórí ọ̀rọ̀ rẹ. Ìbídùn ọkọ olórí burúkú tó ń fẹ́ yẹn á lè gbà kó fẹ́ tùpà bí kí wọ́n ti ń pè é torí tójú bá ń sepin á yan ojú ni o. Sùpọ̀ bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́. Ẹ ní sùúrù ẹjọ́ nítorí Ọlọ́run ọkọ mi kàn lẹ́ sọ̀rọ̀ sí yamayama bẹ́ẹ̀ yẹn tó bá ní nǹkan tó ṣe fún mi ẹ sọ fún mi àdẹ́bẹ̀ ní kẹ́ má bínú mi ò láìkí bó ṣe ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ọ̀rẹ́ mi àkí tó ra ẹni bá rìn ká má tọrọ bá rẹ ní sọ̀rọ̀ gẹ́gẹ́ bí kejì mi ṣe sọ fún ẹ wò ó kí lórí lára bọ̀bọ̀ yẹn ganan jẹ́ kó yé mi ṣé bọ̀bọ̀ tó rí gájára bí ẹran orí rẹ̀ sì yẹn ó mọ̀ pé òun dojú tì wá ni ó ní ìdẹ̀ náà ó bẹ́tà kó lé bọ̀bọ̀ yẹn dànù síta ó fẹ́ kó lé dànù kó wá gbọ̀n ṣe ti yẹn ń sè. Wo ìbídùn àwọn fẹ́ bọ́ sọ tọ̀rọ̀ tó bá wù ẹ́ kó gbọ́ tó bá wù ẹ́ kó má gbọ́ tó ti yé ẹ ọ̀rọ̀ tẹ́nìkan bá dẹ̀ ti sọ ní gbogbo wa yìí gbogbo wa náà la sọ tó ti yé ẹ. Okay. Thank you very much. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni. Kí ló dé gan-an? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Gbogbo kan ni mo gbà. Mi ò gbà kẹ́ máa sọ̀rọ̀ sọ́kọ mi yánmọ̀yánmọ́ bẹ́ẹ̀ yẹn. Ok? Ṣé nígbà tí ẹ bá ní pé kí n lè lọ, lẹ́ni tó jẹ́ pé Ọlọ́run yàn fún mi látòdì ọ̀run ni. Ẹ bá ní pé kí n lè dànù. Sọ́kọ tí yín ni kí wá fi sọ́kọ tí yín lẹ fẹ́ kí wá fẹ́ ni. Anyway, ẹ má wọrí ẹ fi dáadáa. Ẹ bá jẹun tó fẹ́ wá máa lọ. Ọ̀rẹ́ wa èmi ò ní ìdí ọ̀rẹ́ tẹ bá ráyè ẹjọ́ kí la sọ sí i. èmi ò ráyè kò sí. Ẹ kú títà o. Ẹ káàbọ̀. Ẹ jọ ṣe látàgún. Àwọn wà. Èló ni? Mo ní kọ̀ọ̀kan. Ọ̀dà àbá ẹ fún mi méjì. Okay. Ẹ súpọ̀. Kí láǹfààní tàbí mo sọ? Nígbà tó bá dé sí ìjọba tàbí ti sọ ṣe ṣe fún mi. Yóò ríran. Ẹ fún wa ń ṣéǹjì. Ṣéǹjì wa ni pọ́blẹ́mù ìyá òsèlú tábàjì. Àtàgùn yóò ríran. Good morning, class. Good morning. What is our last topic? Good of you. I taught you something yesterday. Yeah.
ṣùpọ̀ ọ̀rọ̀ gẹ̀wò ọkọ rẹ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ. kí ni ẹkọ ọwọ sẹrù eléyìí wà máa fi ọmọ ekele eléyìí sẹrù kí ni eléyìí kí ni bẹlá bí eléyìí tí ò lè jù báyìí. wọ́n pè ọ́. wá. àzìn ojú yín fà bẹ́ẹ̀ ríran. pé bọ́bọ́ is stupid now. ojú ìyá rẹ lọ fọ. ẹ ríran. àwa. ẹdùnà kí ni problem mi sórí yín dàrú ni. orí ìyá ẹ dá. náà ṣe ń ya wèrè ni. bẹ́ẹ̀ni sanjọ. ilẹ̀ ẹsẹ̀ yàwó lélẹ̀ olórí burúkú tó sọ kòtò ra wọn yìí alá oníṣòkòtò kátókátó ìṣe pé mọ̀dì bá fẹ́ gbé báàgì sọ́kò ní bá bàtà mú kọ́lọ̀ bàtà tó wọ̀ kọ́lọ̀ láyọ̀tì ọ̀rọ̀ ṣé orí tó ní ìyá tiẹ̀ ọ̀bá burú ìyàwó rẹ̀ rìn òkò báyìí ṣé ìwọ̀n ìsìrí wọn náà bá wí ṣé ní wèrè lọ sùkúù ni ó ló ṣe ọwọ́ sọ́ọ̀sì láì lọ sùkúù kó sòkòtò wèrè ló tún fún lórúkún o ó náà sọ kọ̀lápá jọba ọmọ yóò jọ ìwò òkú ẹ̀yìn olórí burúkú yìí ni ọmọ yóò rí òkú. ìdúrà ìpàdé ti bàjẹ́ àbí ìdúrà ìpẹ́yìn tó máa ń kọ́ látàbúlé yẹn ni àbí ẹ ti wá kórìí burúkú yín díà tó máa ti bí ìyá yín ta ìdúró mi ẹ nígbà tí máa ṣe fún yín. kò ní dáa fún ìyá rẹ. orí bàbá rí o kí ni kí n tó lọ ayé mi ọgbà ṣùpọ̀ bó ṣe ń ṣe yé ọmọ dáa nígbà tá a pàdé ọmọ ta tó bẹ̀rẹ̀ sí bú tó sọ̀rọ̀ sí tó bá ṣe alẹ́ ṣe kọ́sọ́ pé ó sì kàtọ́ kọ́sọ́ tí ó gbà á lẹ̀. kẹ́ni Ganiu igi lẹ́yìn ọgbà mi má jẹ́ ń tàn ta ló sọ bẹ́ẹ̀ fún kí wọ́n ṣe fún wa kí ni wọ́n ṣe kùsùkọ̀ tí wọ́n ṣe fún wa kankan kẹ́ni ọ̀rọ̀ bí nǹkan tá a máa lò fún ọ̀rọ̀ bàbá kúdí ni ń dá lò fún wa ara ìwé òkú lọ ni. kó kiri wá. àwọn tá a fi máa ń bá wọn jà lábúlé. ẹni ẹ̀ pa mi ṣé ìgbà tó wá gbé ọkọ làbúlé ṣé èmi lójú ráàyè kó ogun nǹkan tó sọ ṣé mo kówé kò èmi ò kówé kò kọ́ bá rò pé bẹ́ẹ̀ torí ìlú lọ́kàn rẹ̀ fi balẹ̀ láti máa bú ogun yẹn èmi ò kọ́ kan ìwọ́n kó. Ganiu igi lẹ́yìn ọgbà mi kò sí wàhálà èmi ọ̀pá àti ìbídùn wọ́n wà á jọ wọ́n mú ọ lọ síbi tẹlẹbi ọmọ nígboro Èkó yìí ọ wà á ṣe tuntun tọpọ á mọ pa wọn báyìí á mọ á kú fún ọ bíbí sí kí ni. ẹ̀wọ̀n rẹ o. tí wọ́n mẹ́rin wọlé. lẹ́kọ̀ọ́ wo ó ti lu ẹ̀wọ̀n wọn ò tí ì sọ fún ọ. tó fi mọ ẹni tí ó mọ ara rẹ̀ gbogbo rẹ̀ báyìí ọmọ fi nà wọn ni. bẹ́ẹ̀ ni tí wọ́n sì mọ kú. á pa dẹ́ndẹ́ nígbà bá gbogbo yẹn gan àwọn agbóhùn ló kọ́ lé kù. ẹni ẹ̀ pàrọ̀ kápẹ́lì wò tètè wọ́ kó mẹ́rin. ó bẹ táwọn yẹn wọlé bóyá àdá àbọ̀ bẹ̀ẹ́dẹ́ lọ gbúwa ká bá kú wọn lẹ́gbẹ̀ẹ́ so gbàtàn gbé abọ sọ ọ̀rọ̀ tí kìnnìkan wọn lẹmú ke òní lóògùdù ẹsìn fúnra wẹsẹ rèé bí ẹ bá yé mi jẹrè ibi ẹ bá mi dé rèé o ẹ̀yin èèyàn bọ́ọ̀ ní oṣù ìgbìlù pẹ̀tọ̀ ẹ gbà mí bí ẹ bá kẹ́ni wọ́n gan pa ni kẹ́ni. kàṣà Ganiu igi lẹ́yìn ọgbà mi. igi lẹ́yìn ilé ìwé rẹ̀ igi lẹ́yìn ọgbà. Thank you. Gani ṣùpọ̀ ọkùnrin ogun ọkùnrin gbẹ̀ngbẹ̀ng sákùjọ mẹ́ta báwo ni gbogbo nǹkan ṣé gbogbo nǹkan ti yàtọ̀ èmi náà rí bẹ́ẹ̀ mo tiẹ̀ ti rí mo ti báwo wá ní ìwé o. ṣùpọ̀ mama igi ìwé lọ́jọ́kọ̀ ó kéwé burúkú kí lè tó bọ́ báyìí ó ti jí lé ṣùkú kọ́ bá máa ṣe bó sí i ní kápẹ́ wọ́n ti bàbá ẹ̀ lè mọ èsì ìdáhùn rẹ̀ ní òjò ṣe ìwé ó ní bàbá báyìí sọ látàárọ̀. èmi àlepẹ́ torí àgbà lábúlé. mama you are dry. ọ̀dà o ẹni ọ̀dà kíni ọ̀dà ewé ni ọ̀dà ń bẹ̀ wọ́n ní yòdà ewé ni ọ̀dà ń bẹ̀. ọ̀tà tẹ́ ẹ̀ mi akó àlejò mi. ẹ gbọ́ kí ni mo gbọ́ lẹ́kọ̀ọ́ yẹn náà. àwa sí èrè. ó ní ọ̀dà yìí. ẹ pẹ̀lẹ́ máa ń yàrá. mami iyán ni mo gún o. wọ́n ní iyán ni kọ́mọ̀ jẹ́ kí ni olókùn àwọn olókùn rẹ̀ dẹ̀rẹ̀. ọ̀tẹ́ ọmọ fàájọ́ mọ́. mi ò ṣe yẹn o kò ṣe yín àfọwọ́gún o iyán rírò ni o pàǹdọ̀yà. ìlú ìta jẹun tá a jẹ ní irun ṣe láti jẹ kásá ti jẹ. ìgbà tó jẹ́ o sọ pé o láì jẹ́. ẹbẹ ni mo mọ̀ kú ṣùgbọ́n látò. mami ẹ wá jẹun jàre. kí ni gbogbo rọ́bìsì yẹn náà? Did you know meaning of bastard? ọmọ àlè ló jẹ́ bẹ́ẹ̀ báwo. ọmọ tó kọ́ bá kọ́ lọ́nu nínú sọ. bóyá ọmọ sọ ma wọ. wọ́n sọ pé màmá èlú kẹ̀. màmá ìṣègùn ìṣègùn bá ń jẹ. ọkọ̀ ayálégbé tó bá padà sọ̀rọ̀ yóò káwùkù. ìjọba gbogbo àwọn tẹ́láǹtì wèrè bá ń lé gbogbo wọn jáde èmi ò fẹ́ rí wọn ìjọba.
ẹ̀yin èèyàn yìí wọ́n lè cause nuisance nínú ilé yìí so wọ́n fẹ́ kí everybody pack out with immediate effect. Who are you by the way? People like Swanti. ẹni sùúrù ilẹ̀ ìdìbò lẹ́sẹ̀ jẹ́ kíni ó ti ẹ̀ kíni ó dá ẹ dákun ọ̀gá o inú mi dùn pé òmọ̀wé bíi tiyín náà sì mú wẹ̀sì tó ṣiṣẹ́ ìjọba téèyàn bá rẹ́ǹtì ilé téèyàn fẹ́ kó kúrò ẹ dákun oṣù mélòó náà máa ń fún yàn o. ok àyẹ̀ normal now at least wọ́n máa fún yín ní 2 to 3 months. ó ti dáa fún yín ọ̀hárọ̀ yìí gangan ọlọkùnrin yìí tó wá fún wa ní. this same morning gangan. bẹ́ẹ̀ ni. láfikún ẹ wo mo ṣẹ̀ṣẹ̀ sanwó lé mi ni kò síbi tí mo lọ. no way but Mr. landlord or whatever nǹkan mi lè sọ fún wa ní station báwo la ṣe tún wá ń dé bá nǹkan mi rí báyìí. ìjọba ẹ̀mí ló mo gbọ́ ní tí mo fẹ́ ni pé bàbá mi ló kọ́ lèmi mo sì jogún kan mi bá a lé àwọn ìwọ̀n jáde. not done please I'm sorry please sorry for inconvenience. Good. ẹgbẹ́ gbọ́dọ̀ kan o bí ìjọba bá kọ̀ tó lò lè jáde bí ifá ìwọlé tí ìwọlé àbọ̀sẹ̀ kan bẹ tí mo jogún lọ́wọ́ bá. àfà ẹ wo ẹ̀yin ni mo wá bá ẹ wo ọ̀rọ̀ ọmọkùnrin yìí ti sú mi sùpọ̀ tẹ́ni kí lọ mú wá ní bó ti lọ mú látìgbà tí mo ti mú dé báyìí ẹ wo wérewère yẹn kàn ń wọ́ọ̀sì mi ò tiẹ̀ láìkí àtútù dẹ̀ rárá ṣé rí mo fi sí skul kò mọ̀wé ó kàn ṣàṣe jákujáku kiri ní gbogbo nǹkan tán sọ òye ń bẹ̀ ẹ́ mo dẹ̀ fẹ́ kó kàwé àǹfà ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ kó kàn ń wéṣì owó mi ní ẹjọ́ torí Ọlọ́run. ajá ìbíbi wọn ò lè dára yín náà ṣe rí afárá sùpọ̀tẹ́ mi bẹ́ẹ̀ bá tò ní dọ̀là tẹ̀ náwó lé lórí ìwé ẹ̀ka ò lè dára yín láàmú kádàrá rẹ̀ gba bẹ̀ lọ ṣe rí wọ́n àwọn sọ bí láì mí na sáyẹ́tọ̀ ní bismillahir rahmanir rahim inna sa'yakum lasatta iṣẹ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní o gbogbo ntẹ́dọ̀bà sí láyé ó wà lọ́wọ́ ìlera ó wà lọ́wọ́ kádàrá rẹ̀ gba ìwé kan gbá bí ọ̀nà ìwé lọ́ra bọ́ bá kàwé bọ́ bá kàkán parí tó ti mọ́ kò lè lásìkò kò lè fi jẹun pa ẹ wọ ṣẹ́ni tó lọ ń kọ́ mọ́ gẹ́gẹ́ tẹ bá fẹ́ pé kẹ́ ẹ gbádùn ẹ bá lè ẹbí ìrìnàjò lọ lórí sukùl pápá ẹ wá tu owó kan jọ lọ́sọ̀ kan ẹni kan ló lè máa tà mẹ́ lẹ́yìn ìgbà náà ẹ dùpẹ́ ìlú ìṣàlọ́. so nǹkan tẹ̀ ń sọ sí ni pé kí n wá owó kí n gba ṣọ́ọ̀bù kí n dẹ̀ kọjá síbẹ̀ ẹ dẹ̀ bílíf pé ó máa mọ̀ nǹkan jù. kódà ẹ rò pé èsì sùn ẹ gbádùn rẹ tààrà. wọ́n ní kí ló ń ṣe. gbogbo pàrọ̀ tó wà ní ẹ̀gbọ́n nọ́ọ̀tì gbé ẹ̀ṣá ni àìmọ́ ìgbé. kí màá mọ ìjà lọ gan-an àti ìrẹ́lẹ́bọ̀dì ládùúgbò ni. ilé ìgbésí ní disturb ayé mi létí kí ló ń ṣẹlẹ̀ ó yà mí lẹ́nu. wọ́n ní good day máa ronú a sì jẹ́ kán máa mọ̀ pé na we dey run this town. lábẹ́ tẹ̀ ní yàrá jẹ́ ẹni bọ̀ tó bá fẹ́ ló máa sọ pé orí òun wà ń bẹ̀. ibi tí bá ti ń dún ibi tí bá ti ń kí kò sí wọn bẹ̀ Ọlọ́run. ojúkò dákun ó ṣe jẹ́ pé ìwọ nìkan ṣoṣo ni èṣù tí ń bẹnu lé bí mo ní ọ̀sánwó lé ọ̀ní sanwó lé bí mo ní ọ̀sánwó yàgbẹ́ ọ̀ní sanwó yàgbẹ́ dákun ṣé bí mo sọ fún yín pé ìgbìrọ̀ fagónú lé mi mọ́. èmi lọ dá lóhùn ẹ wo tán bá bí ẹ̀yin méjèèjì dá ẹ jẹ́ ń bá yín tàbí bẹ̀rù ìyá ní kẹ́ríkẹ́rí bá lòde ẹ jẹ ìyá láyà onílẹ̀ mọ̀ pé mo burú èmi fúnra mi. ṣé máa yín nìkan ní first person máa kọ́ ọ́ lójú ogun lé ọmọ àìsàn stress stress ààrẹ náà bí ìbá jẹ́ kó wà náà. nílé bàbá mi nílé bàbá mi yé wọ́ ilé bàbá mi.
Okay, come on, ẹ dákọ̀ sí mi lẹ̀ tani kó dà ẹ jọ. Adamu, you dey craze. Na dey craze. Baba is stupid. O jogun le ka bi tẹ. Orí ẹ̀ dà. Ok, mo bọ̀ ẹ̀ kọ́. Ta ló wà lé o? Ta ló wà? A máa jọ yí ẹ̀, a sáré jà fún mi. Olóògùn ni àbá wà dára ẹ̀ mọ̀ lónìí. Ọ̀rẹ́ jogun àbí kí ní ká pa ẹ̀ fún ọlọ́run kí ẹ̀ bẹ̀ kó mu kí ẹ̀ bẹ̀. Oya. You go there, dear. Kí lẹ fẹ́ bá wa ra o? Ayé là gbé. Ẹ wo bí o. Ọmọkọ́mọ tí nílé lára Gani àti sùn. Ọmọkọ́mọ tí bẹ̀bí jẹ́ Gani àti sùn. Ọ̀rẹ́ méjì tí kì í yára wọn Gani àti sùn. Ọmọkọ́mọ tí bàálù jẹ́ Gani àti sùn. Ẹ̀bẹ̀ mo bẹ̀ ṣọ̀kẹ́ kó má fún mi lọ́mọkọ́mọ Gani àti sùn. Ọmọkọ́mọ tí pò bí lẹ́kún Gani àti sùn. Ọmọkọ́mọ tí dàlú Gani àti sùpọ̀. Dagini dọ̀rọ̀dọ̀rọ̀ Gani àti sùpọ̀. Kò rí rònú àbí kó jẹun Gani àti sùpọ̀. Orí mi má fún mi lọ́mọkọ́mọ Gani àti sùpọ̀. Bẹ̀bí jẹ́ Gani àti sùpọ̀. Ọ̀rẹ́ méjì tí kì í yára wọn Gani àti sùpọ̀. Ọmọkọ́mọ tí bàálù jẹ́ Gani àti sùpọ̀. Ẹ̀bẹ̀ mo bẹ̀ ṣọ̀kẹ́ kó má fún mi lọ́mọkọ́mọ Gani àti sùpọ̀. Ọmọkọ́mọ tí pò bí lẹ́kún Gani àti sùpọ̀. Ọmọkọ́mọ tí dàlú Gani àti sùpọ̀. Dagini dọ̀rọ̀dọ̀rọ̀ Gani àti sùpọ̀. Kò rí rònú àbí kó jẹun Gani àti sùpọ̀. Orí mi má fún mi lọ́mọkọ́mọ Gani àti sùpọ̀. Ṣebí lágbára, ẹ̀mẹ̀wé, ẹ̀sìn mẹ́gbò. Ẹja sí ìlú wa, ó bà wá lé. Ó sì lù wọ̀. Kí ló dé? Tẹ̀gbẹ́ náà mi níṣẹ́ kú. Iṣẹ́ ọba rẹ̀ kò ṣe é kàn. Ogun náà fẹ́ lọ jà mọ́ ní mi mú tábà. Àyínú àyúbọ̀. Lọ́wọ́ yẹnu. Mo fẹ́ kí àdó ó gbé àdó mi. Lánàá kó gbé wọn mi. Abẹ́bí, ṣé tó bá ń pa kúkúrú tó ń pa kúkú?
ṣé bí àwọn ọmọ tèmi ìyálóde ni ọyá ṣubúlẹ̀. èmi obìnrin méje n ò jagun mọ́ tèmi. ṣe nǹkan gbogbo ilé ayé yìí ẹ̀tọ́ bá wálé ayé tí ò lówó lọ ayé asán lọ́wọ́ ìgbà ẹ̀ ni ọmọ fi bomi fúru wọn mu ìwọ tí mo fẹ́ràn ó sì mọ̀ pé mo fẹ́ràn rẹ̀. olórí ìbú ni ọ́ èmi náà máa wọn tá a jọ ń gbàdúgbò wọ́n máa fetí lógiri gbogbo èèyàn tó bá wá mi wá ni wọ́n máa ń yẹ̀ wò bá a bá sọ̀rọ̀ ọmọ ìkó rìn dáa fún yín lọ́mọ tó wá sọ́dọ̀ mi tó wá sógun bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ kò ní dáa fún yín. tẹ́ ń gbọ́ tẹ́ ń fetí lógiri tẹ́ ń gbé bàbá burúkú tó ti dé tẹ́ wá lọ tẹ́tẹ́ sọ̀rọ̀ kò ní yẹ yín. bàbá ẹ má ti pé mọ̀ fi wọ́n lẹ̀ mo mọ àwọn tí ń bẹ̀ta jọ ń gbàdúgbò. kì í ṣe ẹ̀rọ kò ní ìsìn wọ́n á ṣẹ́gi bí n bá ti ṣẹ́gi bá ti dùn táwọn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń gbẹ́dẹ́lé wọn ó tọ̀ra ìwà tó mú àgbàlùmọ̀ àkọọ̀rẹ́ làwà wọ́n wà á kó gbogbo ẹ̀jọ̀ wọ́n yẹ. ilé ìfowópamọ́ gbẹ́rẹ́ yé ni wọ́n náà ti sí mi wọ̀ rẹ́ ni sí mi ìrìn kò ní mo rí abẹ́bẹ̀ forí péjú kọ́ ọmọ sọ̀rọ̀ kọ̀rọ̀ sí ni arámọkùn dìfá ni wọ́n pàrẹ̀ mọ́ bàbí ní ọ̀bẹ tabẹ́lẹ̀ ọ̀bẹ́lẹ̀ bẹ́tẹ̀ ọ̀bẹ gbòǹgbò ọ̀nà bẹ́ẹ̀ gbúra lè dé olùbáfọ̀ ọ̀rẹ́ yà gọ̀tọ̀ akílẹ̀ akílógún ẹ̀kọ́ òkè ètí ìrìnlú gàràgàrà ńjọ́ tí lọ rèé gbàdúrà lọ́wọ́lọ́wọ́ lápàtà agbàdúrà lọ́wọ́wọ́ lápàtà tó wà náà sí gbódúdú ìgbòdùkú apẹkùn dúdú tí mẹ́ ń gbòdùkú ó bú àwọn. àwọn ìpèsè ẹbọ ńlá kan ẹbọ kàǹkà tí kagúnláyà àpèsè rẹ̀ èmi ọ̀ wá sọ bí tẹ́ gbé sí ẹ bá ti wá gbẹ bọ̀ báyìí ara rẹ̀ ó yá. wọ́n ti ṣe dáńgẹ́ ní ìṣe wọ́n gbọ́dọ̀ fẹ́ ìgbẹ́. Àjàká gbẹrù rẹ lọ́wọ́ mi. ẹrù tẹrù ọ̀rọ̀ tó ti kalẹ̀ gbà ní ọwọ́ mi. mo lébi kọ́ ni mo ní. ọjà gẹ̀rẹ́ mọ̀ jẹ́ kí n ṣe tèmi sẹ́. ẹrù rẹ ni sẹ́. irọ́ o ní. ọgbà lọ́wọ́ mi. mo ní wọn. wọ́n tún máa gbó bí ajá. wọ́n lè fi ṣe. o dúpẹ́ lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀. irú fi ti ń gbó bí ajá ń ká nínú igbó ni kíní ń kà mọ́. wọ́n á mọ tí wọ́n á mọ tí wọ́n bá rí wọ́n ti padà. má sùn mí.